pàdé lórí òkùnkùn àti ìmọ́lẹ̀. Ọlọ́run fi hàn ńlá hàn mí nì, ó tú àṣírí òkùnkùn fún mi. Ó wá sọ pé kí n bá àwọn ènìyàn gbàdúrà. Lẹ́yìn tí mo bá sọ̀rọ̀ nípa òkùnkùn àti ìmọ́lẹ̀ tán, kí wọ́n gbàdúrà fún àwọn èèyàn kí wọ́n lè bọ́ nínú ìgbèkùn òkùnkùn wọn. Ìmọ́lẹ̀ rẹ̀ ẹni tó bẹ nínú òkùnkùn ẹ wá rìn mọ́lẹ̀ o. I'm saying ipa méjì yẹn náà ló wà. Ìsídà kó jẹ́ ti òkùnkùn àbí kó jẹ́ ti ìmọ́lẹ̀. O lè pèrè lólórìṣà, o lè pèrè ní ìjọba, o lè pèrè lólówó, o lè pèrè ní whatever èèyàn lè, o lè jẹ́ ọ̀mọ̀wé, o lè jẹ́ alágbára, o lè jẹ́ ohunkóhun tó wù kó tó bá ti jẹ́ ènìyàn láyé yìí. Ìsídà inú kó ṣeé ṣe kó wà ní ipa òkùnkùn àbí ipa ìmọ́lẹ̀ ni. Tó bá wà nípa ìmọ́lẹ̀, Bíbélì pé iṣẹ́ ọwọ́ rẹ ni ó fi hàn àti ìwà rẹ. Tó bá wà nípa tòkùnkùn, iṣẹ́ ọwọ́ àti ìwà náà ni ó. Ẹ̀dá tí ń bẹ nínú òkùnkùn ẹ wá rìn mọ́lẹ̀ o. Àkókò agbára ìsídà kó jẹ́ ti òkùnkùn tàbí kó jẹ́ ti ìmọ́lẹ̀. Ìkan ló múnú kó jẹ́ ti ìyè tàbí ti ikú. Ìkan ló múnú kó jẹ́ ti àìsàn tàbí ti ìlera. Ìkan ló máa mú inú kó jẹ́ ti oore tàbí ibi. Ipa méjì tí Ọlọ́run dá náà ni òkè àti ilẹ̀, òkùnkùn àti ìmọ́lẹ̀, ìyè àti ikú, ìlera àti àìlera, òdodo àti àìṣòdodo, irọ́ àti òtítọ́. Bí o bá yan ipa ìyè, Bíbélì wípé Ọlọ́run yóò jẹ́ ìmọ́lẹ̀ rẹ. Àkókò agbára, ẹ ronú ẹ̀pá ìwàdà torí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ẹ jẹ́ kí n ka ibi díẹ̀ sí, ẹ jẹ́ kí n ka ibi díẹ̀. Ẹ ń ṣe mí, èmèrè ń ṣe mí, ń ṣe mí, ọ̀gá mi ń gbógun tì mí, ayé mi ọ̀dá, ọ̀nà mi ọ̀là, ìwọ fúnra ẹyẹ, Ọlọ́run wà lórí ìtẹ́. God is still on the throne. God is so powerful. There is nothing God cannot do. But if what you are doing, if your own deeds are evil, what do you want God to do? If you have chosen the wrong path, if you have chosen the devil, you have chosen the path of the darkness, of the evil one, what can God do? Yes, your way. Ẹlòmíràn bó ṣe dáa tó kórìíra òtítọ́. Ẹ̀mí bá sòtítọ́ kó gbọ́ láyé. Tí inú ẹ̀ ni ó ṣe, iṣẹ́ ẹbí ọwọ́ ẹ̀ ni ó wù, ìwà búburú ọwọ́ ẹ̀ ni ó wù. A ní kí ni a ní kí òun ṣe gbé. Ọlọ́run ò gọ̀ bí ìwọ. Ó ní mo kà ní Psalm 50 yẹn, ó ní o rò pé mi ò rí ọ, èmi ń bọ̀ máa bá ọ wí. Bíbélì sọ, ó ní èmi ń bọ̀, èmi ń bẹ pẹ̀lú mi láti san fún Ọlọ́run mọ̀ọ́mọ̀ yọ̀ǹda kẹ́ni tí ṣe eré máa ṣe nìṣó. Ẹni tí ó bá ti ní ìfẹ́ ń gbénú òkùnkùn ń gbénú ikú. Them according to their deed. Èmi ò tí ì rí alágbára ayé kan tí ò ní gba inú ìdájọ́ Ọlọ́run kọjá. Ọjọ́ba ni, ọjọ́ ìjòyè ni, ọjọ́ babaláwo, ọjọ́ pásítọ̀, ọjọ́ àfà, ọjọ́ oṣó, ọjọ́ àjẹ́. Nítorí ọjẹ́ ẹ̀mí inú ẹni ọ̀gbàdájọ́, ẹ̀mí èṣù òfurufú, gbogbo nǹkan tí ń bẹ ní ayé àti ọ̀run tí Ọlọ́run dá, gbogbo ẹ̀ ló máa kúnlẹ̀ níwájú Ọlọ́run fún ìdájọ́ ńlá. Fún ìdájọ́ ojú ń kán wa ní pé Olúwa bá lù pa, kí ló ní olùpa sí òfin ilẹ̀ fún tiẹ̀ kó mọ̀ kó tiẹ̀ bá ọ. Iṣẹ́ ọwọ́ ẹ̀ ó padà pa á, ìwà búburú rẹ̀ ó padà pa á. Ibi tí. Why would you walk in the darkness? He is here for you. Ifá kan fẹ́ fọre, ẹni tó fi ifá tó gbé ifá tó gbé janlẹ̀, òun lè fọ́ bí torí owó. Ifá fúnra rẹ̀ tó bá tiẹ̀ fẹ́ fọ ire, ẹni tó gbé ifá dání ń kọ́, tí wọ́n bá ti bribe ẹ̀, ifá ọ̀ṣọ̀ṣọ̀ kú sọ. Ewé àtegbò tẹ́ ń wò yẹn, lẹ́yìn ìkúlé yẹn téèyàn bá mú ewé igbá kan tó bá mú tó jẹ́, téèyàn bá rí gbẹ́yà tó bá jẹ ẹ̀fọ́ ayàgbẹ́, téèyàn bá rí gbẹ́yà tó bá jẹ èso ayàgbẹ́. Ọlọ́run dá ewé àtegbò fún lílo ara tí ò sí èèwọ̀ kankan bẹ̀. Ìmọ̀ ni, àmọ́ kò ṣẹ́gun ayé oníbitágbára ẹ̀ mọ́. Òun la ṣe máa ń sọ ohun tó supersede, òun ni Jésù, òun ni ìgbàgbọ́, torí wọ́n padà lè ṣẹ́gun ewé àtẹléwé. Gbogbo àwọn òrìṣà yẹn tí ayé ń bọ yẹn, ẹ̀dá ni wọ́n kì í sọ Ọlọ́run. Àkàndá èèyàn ni wọ́n jẹ́ alágbára nítorí Ọlọ́run fún wọn ní àmì, ó fún wọn ní ogún, ó fún wọn ní ẹ̀bùn, wọ́n dá agbára ní. Èèyàn bí Ṣàngó ńgbà tí bá ń yọná lẹ́nu, èèyàn bí Ògúnlákáyé tí bá ń yọná lẹ́nu, wọ́n ní Ọlọ́run fún, ó dá wọn ní àkàtà. Ara àwọn ọmọ ẹ̀yìn Jésù, Bíbélì pè kan ní àpáta, ó pè kan ní àrá, ó pè kan ní iná.
ẹ̀dá ni àkàndá ni. Pọ́ọ̀lù nínú bíbélì nígbà tó dé ìlú kan tí wọ́n gbógun tì í tẹ́jọ́ sàn tí ò kú, wọ́n ní òrìṣà ni. Why would you walk in the darkness? He is here for you. Why would you stay in the darkness? He is here for you. Ìwọ gan burú jàjẹ́ lọ ń gbà mí. Ìwọ igan burú ju oṣó lọ, gbèsù lọ, ju babaláwo lọ. Pásítọ̀ mi burú ju babaláwo lọ. Pásítọ̀ tí ó gégùn fún yàn torí ìdá mẹ́wàá. Pásítọ̀ tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ṣẹ̀ báyìí kò ní lè sọ fún kó pè yín kó sọ òótọ́ fún pé arákùnrin níta ẹsẹ̀ ó dùn mí, ọmọ Ọlọ́run ni wa gbọ́dọ̀ wà ní àlàáfíà. Sáàmù ní ọlọ́mọ kẹ̀gún ní ọlọ́mọ gé, eléṣù ní babaláwo sàn jùlọ. Àwọn pásítọ̀ nǹkan ni wọ́n ń dalẹ̀ ayé rú because ọ̀pọ̀lọpọ̀ wọn torí wọ́n mọ ọ̀rọ̀ Ọlọ́run, nítorí wọ́n máa gbára Ọlọ́run, wọ́n fi ń lé ìfẹ́ tara wọn ni, wọ́n fi ń dojú ìjà kọ òdodo ni, wọ́n fi ń dojú ìjà kọ àwọn ọmọ ni. Ìgbà kan wà mo Ọlọ́run kọ́ mi lẹ́kọ̀ọ́ kan, mo kéré ńgbà yẹn, màmá mi tó ń jẹ ni, tí n bá àwọn ọ̀rẹ́ mi ti mọ táìmù tí mo mọ̀ ń jẹun, wọ́n á dé wọ́n á bá mi ibi tẹ́ ẹ̀ lé sásì mi ò ní rí ibi sásì wọn ó ti dé tí mo ti gbóúnjẹ lẹ̀ báyìí, inú àrùn ní ojú ata mi ara ta mi, wọ́n á bá mi jẹ àjọ jẹ. Ìgbè mi bá lọ lé wọn, wọ́n mọ̀ bí wọ́n gbé sábẹ́ bẹ́ẹ̀dì ni. Irú wàhálà wo lélẹ̀, irú gíní ẹ̀dẹ̀ ṣe mi títí tí mo fi dàgbà, ìgbà tí mo wá ní Jésù tí mo ti mọ Ọlọ́run tí mo ti dàgbà. Ọlọ́run akọ mi ní má jẹ́ kẹ́nikẹ́ni fi ìwà búburú rẹ̀ bà ìwà rere tí ẹ jẹ́. Tí wọ́n tẹ́nìkan bá ń wà tí ò dá sí ọ, ìwọ máa fi rere san. Ó nítorí téèyàn bá ṣe ni màá san fún padà. So Ọlọ́run fẹ́ mọ̀ pé wọ́n ṣe sí mi lèmi náà ṣe. Ọlọ́run ò rán kó o ṣe. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ó ní Ọlọ́run fún ẹ yóò san ẹ̀san ìwà kálukú fún un. Ó tún sọ ní a má ṣe ìdájọ́ ohunkóhun ṣáájú àkókò náà tí Olúwa yóò dé. Ẹni tí ó fi ìmọ̀ ọkàn tí ó mú òkùnkùn tó fara ti wá sí ìmọ́lẹ̀, ó ní yóò sì fún olúkúlùkù ní ìyìn tirẹ̀. So Ọlọ́run ò rán kó o fi ibi san ibi. Ìnájọ́ àfà Bíbélì pé ẹ kì í sọ ọmọ Ọlọ́run ni. Tẹ́ ẹ bá jọ ọmọ Ọlọ́run, ó fi ire san ibi ni. O ò ní fi ibi san ibi. Ó ní kẹ́lẹ́ dàbí bàbá yín tí ń bẹ lọ́run tó ń ran oòrùn fún èèyàn búburú àtèèyàn rere. Ó ló sì ran òṣùpá fún èèyàn búburú àtèèyàn rere. So ibi tí ó ní ìjìnwó lè tì tẹ́ ẹ fi lè tan ìmọ́lẹ̀ yín ni pé kẹ́ ẹ máa ṣe rere. Now ibi tó bá ti ń fi ibi san bí yẹn, Ọlọ́run sọ fún mi ó ní èṣù, ológun èṣù ni. Á fèèyàn burúkú yí ọká, wọn á máa ṣe tí ò dáa. Ìwọ náà ń bò bá kó wa rò pé níjọ wọn ti ṣe Ọlọ́run bínú, ìwọ kan yàn mí jẹ ni, nítorí bá ṣe sí mi màá ṣe sí wọn. Bó o bá ti ṣe báyìí, ìwọ náà ló ti ṣe yẹn, then ìwọ tó ń ṣe yẹn náà wàá jìyà ẹ̀ṣẹ̀. Ọlọ́run ní wò pé torí wọ́n ṣe fún ọ, ṣùgbọ́n ìwọ gbà láti máa ṣe. Ẹlòmíì lọ gbàgbára òkùnkùn, á nítorí kò lè tọ́mọ, á nítorí kò lè ṣe kinní kan, kò mọ̀ pé ibi àti ìparun ni. Kò sí nǹkan kan tó wà nínú òkùnkùn ju ìparun lọ. Ẹkún ìpayín kékeré ni. Téèyàn bá lọ gbàjẹ́, ọlọ́gbẹ̀mẹ̀rẹ̀, ọlọ́gbọ́sọ nítorí òrùpọ̀ fẹ́ lu agbára ayé. Wọ́n máa ń sọ fún wọn gbàtà wà náà, wọ́n ní àràgbélayé tí òrà ò lè gbé. Wọ́n á ní ẹ gbọ́dọ̀ ní agbára. Agbára ń bẹ nínú Kristi. Ó ń pè ní agbára ẹ̀mí mímọ́, agbára Ọlọ́run, agbára ọ̀hún ló dá èṣù, ló dá òkùnkùn, ló dá ire, ló dá ibi, òun ló dá ohun gbogbo. If you are able to have such a power, Ọlọ́run nínú rẹ nìyẹn. Ogun oṣó gbàjẹ́ ojú ẹ̀mẹ̀rẹ̀ ojú olóòṣà ojú olóògùn ojú olówó ojú gómìnà ojú ìjọba lọ. Kò sí ọwọ́ orílẹ̀-èdè kan ní ayé, kò sí alágbára kan ní ayé tá a níta nìbọn àbí kí ló ṣe. Ó fẹ́ parun ni. Àkókò agbára iwájú àjẹ́ àti oṣó àtẹ̀mẹ̀rẹ̀ àtolóòṣà ẹni bá pèrè ẹ̀ lóló àbó níwájú ẹni tó ní ẹ̀mí mímọ́, níwájú ẹni tó mọ Ọlọ́run tó ní Ọlọ́run wọ́n forí balẹ̀. Tí wọ́n bá forí balẹ̀ Bíbélì pé wọ́n ó lọ̀lú nínú. Ẹni kọlù yóò lọ̀lú, ẹni ń kọlù Bíbélì pé yóò lọ̀lú nú. Àkókò agbára, àkókò rẹ̀ kó fi ẹ̀mí àjẹ́, ẹ̀mí ẹ̀mẹ̀rẹ̀, ẹ̀mí oṣó sílẹ̀. Àkókò rẹ̀ kó kúrò nínú ìmọ̀ rẹ̀. Gbogbo mo máa ń sọ fáwọn èèyàn tó bá ń gbẹ́kẹ̀lé ẹ̀sìn, gbogbo ẹ̀sìn tó bá ti ń kọ́ pé kó o ṣàṣì ọmọlàkejì, ẹ̀sìn tó ní o máa gbàdúrà òdì sí ọmọlàkejì, ẹ̀sìn tó ní pé kó o máa ṣẹṣẹ́ ètò burúkú sí ọmọlàkejì, ẹ̀sìn burúkú tó Ọlọ́run sí yẹn tó Ọlọ́run lágbára ń bẹ̀, olóò jẹ́ nǹkan kan bí olówó ń bẹ̀ tó ń kọ́ ọ láti ṣe ibi tí ò kọ́ ọ pé kó o bẹ̀rù Ọlọ́run, kó o fìdájọ́ fún Ọlọ́run, kó o nífẹ̀ẹ́ gbogbo èèyàn. Ẹ̀sìn ibi ni ó lè ti pẹ́ rí Ọlọ́run. Ìmọ́lẹ̀ dé, ẹ wá rí mọ́. Èèyàn wà nínú òtítọ́,
àṣírí agbára ni kéèyàn ní ìbẹ̀rù Ọlọ́run, àṣírí agbára ni kéèyàn máa ṣe rere ní tiẹ̀ fi rere ṣe ṣẹ́gun búburú. Wọn ò ní wá sí ìmọ́lẹ̀ torí iṣẹ́ wọn burú. Tí iṣẹ́ ọwọ́ ẹ bá ti burú, òkùnkùn ni ọ́. Àjẹ́ni wọ́n máa ń wí, àjẹ́ni ìyá alágbájá, aṣọ ni bàbá àtájù. Ìwọ fúnra rẹ tó ń ṣiṣẹ́ ibi yẹn, ìwà búburú, ó kórìíra ọmọnìkejì, ó kórìíra òdodo. Bíbélì pé ìwọ fúnra rẹ gan èèyàn búburú ni ọ́. Mo ka bìkan ìrúbà mi ó ní pípa lápá ènìyàn búburú. Ó ní Ọlọ́run ló kéèrà tí wọ́n kúrò nílẹ̀. Ìyẹn ni pé bí wọ́n bá ní abọ́ tí wọ́n kọlà sí tán sàmì sí, gbogbo ẹ̀gá àparẹ́, ká tó mọ̀ sọ pé ọmọ, ká tó mọ̀ sọ pé iṣẹ́ wọn, èèyàn búburú bẹ́ẹ̀ pé Ọlọ́run yóò rún wọn kúrò ní orí ilẹ̀ ni. Àkókò agbára, ibi tí òkùnkùn ti ń borí nìyí, ibi tí òkùnkùn ti ń ṣẹ́gun ni, nítorí wọ́n wá ọgbọ́n àrékérekè láti sọ di ara wọn, wọ́n wá ọgbọ́n àrékérekè láti jogún ẹ, wọ́n wá ọgbọ́n àrékérekè láti di olúwa rẹ. Lọ́gán tí o bá ti ń tẹ̀ sí ìfẹ́ wọn, o ti di ara wọn, o ti di ọmọ wọn. Bó o bá ti di ọmọ wọn, tó o bá ti di ara wọn, ewu dé, ìpọ́njú dé. Lọ́jọ́ tí Ádámù àti Éfà ti tẹ̀ sí Jésù, wẹ́ndé kúkú agbára. Òkùnkùn kì í ṣe ìpinnu Ọlọ́run pé kí ìwọ ọmọ wà nínú ìdè òkùnkùn, kì í ṣe ìpinnu Ọlọ́run pé kí ìwọ ọmọ wà nínú ìpọ́njú, kì í ṣe ìpinnu Ọlọ́run pé kó wà nínú àrùn àbí àìsàn. Ọlọ́run ò fẹ́ kó wà nínú ìrújú. Ṣùgbọ́n ìwọ tó ń lọ chọ́ọ̀chì tó lọ ń ṣiṣẹ́ àfáà, ẹlòmíín lọ chọ́ọ̀chì àtúnlọ mọ́ ṣètò ètò ní kì í sọ̀rọ̀ Ọlọ́run lọ́fẹ́ mọ́ o. Tẹ́ bá wọn ti ń ṣe ètò yẹn yàtọ̀ sí sáàmù tí wọ́n máa ń kà tí wọ́n pé wọ́n fẹ́ sùn wọ́n fẹ́ yí, wọn ò fẹ́ bẹ̀rù Ọlọ́run kankan o. Nítorí wọ́n ti mọ ètò tí wọ́n ṣe tán bá ń wà nǹkan, ẹ bá mi ṣe báyìí, wọ́n wá bá wọn ṣe. Ẹni bá jẹ́ pé Ọlọ́run nìkan ló ń sùn yóò mọ sọ gbogbo tí n bá ṣe Joseph ó ní kémi ṣe lé kémi ṣẹ̀. Ìyẹn lẹni tó mọ Ọlọ́run. Kì í ṣe kéèyàn kan máa ṣe tó wù sáá nítorí ọjẹ́ pásítọ̀, nítorí onífòòró, nítorí olówó, nítorí onípò, nítorí ọjà àfa, nítorí ojú orílẹ̀-èdè, ọjẹ́ gómìnà. Wò ó, kì í ẹ̀dá tó bá ti ní tó wù wọ́n mọ̀ ṣe, nítorí èṣù náà ni ó fi máa dà láàmú. A ò ní ìpín kankan pẹ̀lú ènìyàn búburú. Ìdí nìyẹn tí wọ́n bá ṣe bí iṣẹ́ ọmọ fi bí sán, torí o ti fẹ́ dára wọn nìyẹn. Ìwọ fẹ́ràn wọn, ìwọ máa ṣe dáadáa, ó tàn. Ìwọ fi wọ́n lẹ̀ fọ́lọ́. Bóyá ìwà dáadáa tí ẹgbẹ́ lè yí wọn padà, tí wọ́n bá dẹ̀ yí padà, ìdájọ́ ń bọ̀ lórí wọn. Wọn ò lè bọ́. Kò sí ẹni náà láyé tí ó fo ìdájọ́ Ọlọ́run. Kò tí ì sí alágbára náà, ìdájọ́ Ọlọ́run ń bọ̀ kankan. Àkókò agbára, ẹrọ̀nú ẹ pa ìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Bíbélì ló sọ bẹ́ẹ̀, ó ní ní àìtèkọ́ṣe Ọlọ́run dọ̀run ayé ṣòfò, ó ṣókùnkùn, ó ló sì rí jújú, ẹ̀mí Ọlọ́run àbà lójú ibú. Ìgbà tó tún Jeremiah chapter 4 yẹn verse 23, ó ní mo sì wò ayé ṣòfò, ó ṣòfò nítorí kò sí ìmọ́lẹ̀ níbẹ̀. Ìwé jẹ́ǹka ti second Samuel fún ẹ, ó ní Ọlọ́run ní ìmọ́lẹ̀. Second Samuel jẹ́ ibi tí màá kàtà fẹ́ gbàdúrà ní. Second Samuel chapter 22. Second Samuel. Àkókò agbára òní lórí Ọlọ́run. Ó rí ìmọ́lẹ̀ tó rí ní ayé lónìí. Ó rí ìmọ́lẹ̀ tí ó tú ọ sílẹ̀ ní ìdí àìsàn àti ikú àti ìparun rẹ. Nítorí òtítọ́ ni mò ń bọ́ ọ sọ yìí. Ó yẹ fún ìtẹ́wọ́gbà. Bó o bá lè gbà yìí tí mò ń sọ yìí, ogun ayé ẹ ṣẹ́ lónìí, ọ̀nà àbáyọ dé. Gbogbo ohun tó dúró lójú ọ̀nà rẹ yẹn máa kúrò ní. Nítorí Ọlọ́run ni ìmọ́lẹ̀ ayé. Ọlọ́run sì dáa débi pé ó rán Jésù wá sáyé. Jésù ni ìmọ́lẹ̀ ayé tá a wà yìí o. Jésù ni ìmọ́lẹ̀ ayé. Second Samuel chapter 22. Ọlọ́run mo gbé ń ga torí ẹ̀yin ni Ọlọ́run, mo dúpẹ́ torí alágbára ni yín. Èyí ni ẹ̀rí fún àwa pé ẹ̀yin wà nítorí ẹ̀ràn ọ̀rọ̀ yín wá. Èyí jẹ́ ẹ̀rí fún wa pé ẹ̀yin wà nítorí agbára yín wà síbẹ̀. Òdodo yín sì ń jọba. Ètò yín Jésù Kristi ó sì la ayé já. Ọ̀gá ògo bàbá mi ní orúkọ Jésù Kristi mo gbàdúrà fún àwọn èèyàn wọ̀nyí àti gbogbo ẹ̀dá tí ó máa gbọ́ prógáàmù yìí lórúkọ Jésù Kristi, lórí Facebook ní YouTube ní lórí Zoom ní lórúkọ Jésù. Ọlọ́run tan ìmọ́lẹ̀ sí ayé wọn. Gbogbo bí jókòó ti ráyè nínú ìṣẹ̀dá wọn, nínú ìwà wọn, nínú ìṣe wọn, nínú ìrìn àjò wọn, nínú èrò ọkàn wọn, gbogbo bí tí ìjọba òkùnkùn ti gbilẹ̀ lórúkọ Jésù, ìmọ́lẹ̀ kò sí nídìí. Ní orúkọ Jésù, Ọlọ́run ṣèdájọ́ òkùnkùn náà. Gbogbo òkùnkùn tó lòdì sí àṣeyọrí, gbogbo òkùnkùn tó lòdì sí ìṣẹ̀lẹ̀ rẹ, Bíbélì pé igi náà kọ́ta àti yọnu náà tí ò jóná mọ́,
tó ń ṣèfìlì ègbé ni fún Sátánì. Bíbélì wípé kíyèsí èké ni àti bàbá èké. Mo sọ iṣẹ́ ọ̀tá di asán láyé ẹ lónìí lórúkọ Jésù kó di asán láti ọ̀run kí ìmọ́lẹ̀ lórúkọ Jésù kí ọ̀nà rẹ̀ là. Pálàṣẹ kó rí àánú gbà. Ogun ayé ẹ ṣẹ́ lónìí, àlàáfíà fún ọ, ẹ ò yin Ọlọ́run, ògo ni fún ọ. Jésù Olúwa wa. Ọlọ́run mà dára nínú àánú rẹ o. Mo rí ìnira nínú ayé ẹnìkan pé Ọlọ́run sọ di ìtura. Mo wá rí fọ́ọ̀nù yẹn ní orí ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ kára má bàa ní ọmọ. Bẹ́ẹ̀ ni mo rí ìmísí ìyè tó wá sínú ayé àwọn kan lónìí. Òye òtítọ́ ó yí ọ, òye ọkàn rẹ yóò mọ́lẹ̀. Kíyèsí ìwọ fúnra rẹ ó sì rí ìyípadà nínú ayé ẹ. Bẹ́ẹ̀ ni mo rí áńgẹ́lì Ọlọ́run tó ń wẹ àwọn ọmọ kan, ó sì ń wẹ àwọn ẹ̀dá kan. Ọlọ́run wá láti wá tún ọ ṣe lónìí. Ọlọ́run mà tóbi. Mo rí àwọn èèyàn tí wọ́n ń já ìdè eré tó fi dè wọ́n. Mo dẹ̀ rí ogun Ọlọ́run níbẹ̀ tó sì ń já ìdè yẹn. Ọlọ́run mà dá ọ nídè nínú àìsàn rẹ̀. Ó dá ọ nídè nínú òkùnkùn rẹ̀, nínú ìpọ́njú rẹ̀. Gbọ́, mo gbọ́ Ọlọ́run pé ègún ayébáyé ó dópin lórí ẹ lónìí. Torí Ọlọ́run bàjẹ́. Jésù mi o. Mo rí kinní kan bí àgò ńlá, kì í ṣe àgò adìyẹ o. Kinní dàbí nǹkan ńlá tí wọ́n fi ń dé nǹkan. Ó wá jẹ́ irin ni. Ṣùgbọ́n Ọlọ́run ṣí lónìí. Ọlọ́run ṣí àmì tí ń dí ògo rẹ. Ọlọ́run ṣí àmì tó gbó ògo rẹ mọ́lẹ̀. Ọlọ́run ṣí àmì tá a fi ọ́ pamọ́. Ìmọ́lẹ̀ ó mọ̀ ọ́, ó rí àánú gbà. Ògo ni fún ọ. Ìlérí ìfẹ́ yóò ṣẹ. Yóò dùn mọ́ mi púpọ̀ tí ẹ bá lè ròyìn fún àwọn èèyàn. Ẹ fún wọn ní líǹkì wa. Àwọn ọ̀rẹ́ yín ẹ sọ fún wọn káwọn náà lè ní àǹfààní àti kán lè jẹ́ alábàápín nínú iṣẹ́ ìyanu yìí. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́. Àdúrà yín ó gbà. And after this message, I will advise you people to share. Please share on your page. Please share and tell people about this. And God bless you. It is well with you, and by God's grace we shall meet next week. In Jesus' name, it shall be well with you. In Jesus' name we have prayed. Thank you for watching. May God bless you. Thank you. Bye.